ẹ̀sùn mọ́ bí ẹgbẹ́ òun ẹ̀yin sọmọ rí tẹ́ wẹ́tàgbà ẹ wá jíjò wá lọ́mọ. ẹ̀sùn mọ́ bí ẹgbẹ́ òun ẹ̀yin sọmọ rí tẹ́ wẹ́tàgbà ẹ wá jíjò wá lọ́mọ. ẹ̀sùn mọ́ bí ẹgbẹ́ òun ẹ̀yin sọmọ rí tẹ́ wẹ́tàgbà ẹ wá jíjò wá lọ́mọ. ẹ̀sùn mọ́ bí ẹgbẹ́ òun ẹ̀yin sọmọ rí tẹ́ wẹ́tàgbà ẹ wá jíjò wá lọ́mọ. ìlàyé olúwa oníṣẹ́ ńlá. على أشرف المرسلين محمد وعلى آله وصحبه وسلم إلى يوم الدين. أدوك الأسئلة لنا láti ọ̀dà gbogbo ayé báyìí náà ni ọdẹ ṣe orí fún wa tó jẹ́ pé òun náà ni à ń dáná sí lọ́wọ́ báyìí orí tó lọ́dẹ̀ sí fún àyè kò sí ń tọ́ka òun ṣe ń tá a lè pé bóyá ẹyin tá a bá ní ìwà ìlọ èèyàn kó lọ kí yóò lọ gẹ̀ẹ́kẹ̀ àná ọlọ́run ló fi ṣe òun náà ni a dúpẹ́ fún ọlọ́run yìí fún ẹ̀wọ̀n àṣìkò àdìgbò fún ìwọ̀n ìwà Muhammad kíkẹ́ ọlọ́run lọ́lọ́kùn bá àlábì yìí àti àwọn ará mi àti gbogbo sàbí. Welcome, ma. Good morning. Good morning. All right, go and bring chair for friends. So adúgbò fún ọlọ́run lórí àánú tó ṣe fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa náà tó gbá wà lálàáfíà ọlọ́run ń jẹ́ kí òye ó dúró nírọ̀rùn ọlọ́run dẹ̀ tó ṣe náà ó jẹ́ kí so ọlọ́run dẹ̀ jẹ́ kí ọmọ náà wáyé náà nírọ̀rùn láì fa wàhálà kankan gbogbo tí ọlọ́run ṣe fún àyè náà ọpẹ́ náà ni kí àwọn àdó fún ọlọ́run tí ó jẹ́ kí ibi àwọn ṣe wàhálà àwọn dààmú ká ọlọ́run wa mọ́ ní orí kí ọlọ́run wa gbà sí ààyè ọpẹ́ fún wa ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa náà ọmọ táwa náà ní wọn kò ṣe wọ́n ní ọmọ ìdùnnú kò ṣe wọ́n ní ọmọ tútù bí òbí kó bá wa wò wọ́n yè ó jẹ́ kí wọ́n lẹ́kọ̀ọ́ ó jẹ́ kí wọ́n ní ìmọ̀ ó fún wọn níyì ó ṣe wọ́n ní ọmọ ẹnì kọ̀ọ̀kan wá ní ọmọ ìlú kí láwọn ọmọ ọ̀la kó wọ́n táyé láti láì. ọlọ́run ti wá ṣe bíbí ọmọ nírọ̀rùn ọjọ́ tí òun náà ni a fẹ́ mú ọmọ jáde kí ọlọ́run bá rí kí ọlá àwa ti mọ̀ ní ìsìn ọlọ́run jẹ́ ọmọ wa kí wọ́n bá tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ sì máa tọ́jú ẹ̀ ọlọ́run jẹ́ ọmọ ajá sọ̀rọ̀ wọ́n ṣe ní ọmọ aláàrẹ̀ ó ṣe ní ọmọ tí ó máa dàgbàsókè sí lójoojúmọ́ kí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ kọ̀ọ̀kan wa náà kí wọ́n máa ṣe wọ́n ní aláàrẹ̀ ó ṣe wọ́n ní ọmọ ọdún fún ìyá kí láwọn wàlá kó wáta ìlà ìlà tó bá wá di irú ọjọ́ ìní lára nǹkan tí wọ́n fẹ́ ká ṣe fún bí súnà ọmọ torí tá a bá ń pè súnà Arabic language ni so ìtumọ̀ ẹ̀ ni pé à ń ṣe súnà ìyẹn ni pé à ń ṣe tradition bá a ṣe ń ṣe súnà ọmọ òun ni súnà báwo wà ní Islam fún ní ká ṣe súnà ọmọ tàbá bí wọn tọ́lọ̀ ti fún wa bí báyìí nírọ̀rùn báyìí a máa fún lóko tàbá ti 7 days a máa fún lóko so wọ́n dẹ̀ fẹ́ ká ṣe àwọn prayer fún ọmọ pé àìṣẹ́ bí nìsín ni kò lè ṣe nǹkan kan so wàá la máa ṣe prayer fún la máa ṣe gbẹ̀fẹ̀ títí tó yọ fi yóò náà olóbìnrin náà ṣe fúnra rẹ̀ kí ọlọ́wọ́ bá wa sọ kọ́ wa dáwọ́lé mo ti máa ń jẹ́ voice kí ọlọ́wọ́ máa jẹ́ kó ní ipa lára rẹ̀ kí ọlọ́wọ́ sọ àtọ́mẹ́ni kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ káwọn olójú burúkú ẹ jẹ́ káwọn wo ọmọ wa ní òkúrò kí ọlọ́wọ́ ṣàánú fún ẹnì kọ̀ọ̀kan wa babaláwo wò ní ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ láfi mọ̀ pé ọmọ bíbí àánú ọlọ́run ni
kì í ṣagbára ọkùnrin kì í dẹ̀ ṣagbára obìnrin kódà kì í ṣagbára pé bí mo ṣe wà tí máa mọ́bìnrin báyìí mo lè lọ ráńdì 10 mo lè lọ ráńdì 9 ìyẹn kí dọmọ àánú ọlọ́ọ̀ni ẹlòmíì lè súnmọ́ obìnrin lẹ́ẹ̀mẹ́wàá ó lè súnmọ́ jù bẹ́ẹ̀ lọ ní ọ̀nà báyìí ti ṣe tí ó ti báyìí kò sí nǹkan kan àmọ́ rí bẹ́ẹ̀ ẹlòmíì dèrè ìbá máa ń sọ̀rọ̀ wọn ní ẹlẹ́dẹ̀ ní obìnrin yìí ẹlẹ́dẹ̀ mọ̀ ní ìyá yìí o àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n jẹ́ tí fara kan ní ọlọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi ẹlòmíì dèrè bó wọn bá tí ì ṣe wàhálà kọ́ wá so gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ máa wájú kò bẹ lọ́wọ́ ọlọ́mọ sábà fún wọn lọ́mọ ìwà tá ìsì bí náà ọlọ́mọ dúró tiwa ó dẹ̀ bá tọ́jú ọmọ yìí náà so ọlọ́mọ wa sọ láyé kan nínú fásitì kúrán pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́ni yahabu man yasha'u inatha ọlọ́ni kí gbogbo ọmọ nìyẹn ọmọ ohun ọlọ́run òun ló máa ń fún ọmọ bíi precious gift lọ́yẹ ọmọ fáwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ló máa ń fún ẹ̀yìn èèyàn lọ́mọ ẹni tó ń bá fẹ́ òun fún lọ́mọ obìnrin ọlọ́run bẹ̀rẹ̀ látòrí ọmọ obìnrin wọ́n máa fún èèyàn lọ́mọ obìnrin ọlọ́run tó ní áwùzọ̀kú rọ̀ wọ́n tó máa fún èèyàn ní ọmọ ọkùnrin ẹlòmíì ó lè jẹ́ ìyá ó lè jẹ́ fámìlì wọn àbí gẹ̀ẹ́ ni wọ́n àwọn kan bímọ jọ́ tí wọ́n ní àwọn kan máa gbà náà lọ ní rẹ́bùtù wọ́n máa ṣe bẹ́ẹ̀ fáwọn míì ẹlòmíì dẹ̀rẹ̀ ọkùnrin làwọn máa bí jọ́ tí wọ́n àwọn máa lọ dáná ní rẹpẹtẹ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi ọlọ́run wa ní áwùjọ sùkúrà náà wọ iná àṣà tó bá dìgbà míì àwọn ẹbí mi wọ́n máa mix ẹ̀ abọ́kùnrin abóbin àbíkóbóbin kọ́bọ́kùnrin kótóbóbin kótóbọ́kùnrin àbíkóbọ́kùnrin kóbóbin kótóbọ́kùnrin kóbóbin ọlọ́run ló máa ń tìbọnú ara wọn sọ ọlọ́run wa sọ di lásán bí wá sí òun gbà míì ẹlòmíì òun á pé òsì yóò awa ó lè máa rí ètò ìyá nìyẹn ó lọ́wọ́ sọ wa ń bi irú nǹkan báyìí so àwọn àdúgbò fọlọ́ ká lè mọ pàtàkì ọmọ ká lè mọ̀ pé ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run ni ká sì lè mọ̀ bá a sì mójútó pé ọlọ́run tó dá wa gan tó ní wá kò fi ọmọ bíbí kò fi ṣe àwàdà bákan náà nítorí ọlọ́run tó jẹ́ òye wa ni pé ọwọ́ apínṣẹ́ ó dẹ̀ pin fún wa pé àrìjálù qawwamuna 'ala an-nisaa ọlọ́run ní ìyẹn ní Quran chapter 4 ọkùnrin olùpọ̀ léwu kí lọ́kùnrin fi jókòó lé lórí bá ṣe máa náwó irú dáàdì ọmọ yẹn náà nísìnyí wọ́n ti náwó rẹpẹtẹ kọ́ lọ́mọ ọ̀gbọ̀n láṣìírí so gbogbo ilé yẹn ara pé àtóyàwó fẹ́nu ibi ìpáyàn lọ fẹ́ bìn nínú ìsìlámù ọ̀nà èèyàn kan kéèyàn fẹ́ bìn ẹni tó ti mọ̀ pé òun lè tọ́jú omi ọmọ ṣayé ẹ̀ ìtọ́lọ́mù kan sọ fún wa pé káwọn máa ṣe ìsìnà káàkiri ẹ máa ti mọ̀ pé òun olówó tó ń tọ́ mi tí ìtọ́jú omi tí ìtọ́jú ọmọ àtìyàwó ọ̀yà dáwà ládàáwà rẹ̀ kó sì ra máa jẹun kò sábúrú kankan mẹ́ òun ló ní bó ṣe fẹ́ ṣayé ẹ̀ sọ́dọ̀ bá ti wá fẹ́yàwó á tọ́jú ìyàwó á lè tọ́jú ọmọ ọlọ́run jẹ́ ọmọ rọrùn fáwọn ọkùnrin so ọlọ́run wá ṣàlàyé pé fún bàbá bímọ wàhálà kú lè mọ̀ lídìí gbogbo bá ti bímọ tó ti fẹ́yàwó tó ti bímọ yóò fi lé tí ọmọ gbé fún wàhálà kíṣíwátù oúnjẹ tó bí ọ jẹ aṣọ tí ó wọ̀ ibi tó bí ó gbé ọkùnrin ní ọ̀yàn ìlú lẹ́yìn ṣe ẹ̀yìn omi ohun ẹlẹgẹ́ ni ọkàn ìwé ọ̀kan tẹ́ bá yarí máa lóyìn náà ni kì í ṣẹ̀yìn àwọn tí ìgbọ́ràn ni so ọlọ́run fẹ́ kí ká tọ́jú obìnrin ká dẹ̀ tọ́jú ọmọ ká dẹ̀ ṣe dáadáa fún ìdílé kọ́nà ojú ọmọ àrùn wá ní ọrùn bákan náà ọlọ́run tó wá ń ṣe lọ ń ṣàlàyé ó ti sọ tọkùnrin wá ń ṣàlàyé tóbi bá wa bímọ obìnrin láti mójútó wọn torí pé iléèwé tọmọ kọ́kọ́ máa ń lọ ọ̀dọ̀ ẹ̀yin ìyá náà ni bọ́lọ̀ ń ṣe gbé kò sí níta rí ṣe sí ọ̀dọ̀ yín náà la fẹ́ máa kú sí torí pé bọ́lọ̀ ń ṣe ṣe nìyẹn àkọ́kọ́ ìyá ni ó fọ̀rọ̀ sọmọ lẹ́nu ẹ̀ẹ̀kejì lára ìyá lọ́mọ òtítì máa jẹun àkọ́kọ́ so ẹ̀jẹ̀ kíní ẹ̀ máa ń ṣe pọ̀ gan ẹlẹ́ẹ̀kẹta ni pé tí àbá gbọ́mọ lọ́wọ́ èrè kó jù lọ́wọ́ máa ń wò ìfẹ́ yẹn náà owó tí máa ń fà fẹ́ yẹn náà nìyẹn ìyá ọmọ máa wojú yàrá náà ni tó tọ́ bọ́lọ̀ ti gbé kalẹ̀ nìyẹn so kọ́lọ́wọ́n jẹ́ kí ọ̀rọ̀ rùn so wọ́n bá ti wá ń jẹun ọlọ́run wá ṣàlàyé fún wa pé tá a bá bímọ o ó lè jẹ́ pé ti alákọ̀wé lè máa lọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n bọ́lọ̀ ti wí mọ́ sọ yìí o ọlọ́run ní ẹ bá bímọ ẹ fún ọmọ yín lọ́yàn dáadáa nítorí pé à ń sọ pé haúlá ní kàmì lẹ́yìn ẹ fún ọmọ lọ́yàn lọ́dún méjì
lẹ́yìn 21st century ọmọ yẹn wọ́n jẹ èèyàn pa ni òótọ́ ni but the more tó bá ṣe mú yàn sí the more lọ́mọ́ òsì lálàáfíà sí the more lọ́mọ́ òsì lọ́pọlọ sí even though the more lọ́mọ́ ó fi láàánú àwọn òbí rẹ̀ so ọlọ́run tó ní kéèyàn ṣe bẹ́ẹ̀ yẹn ọlọ́run mọ̀ tó ọmọ àgbáyé tó wà mẹ́ ní tó sì wà nínú ọyàn fọmọdé gbogbo tó dáa jù lọ́wọ́ àmẹ́ fún fọmọdé tí ọmọ jẹ so àlàáfíà ọyàn làlàáfíà alọ́pọlọ dáadáa aláàánú nígbà tí kọ́mọ tó bá mú yàn dáadáa ní nǹkan báyìí bí ọpọlọ ẹ ti pík gbogbo àǹfààní tó wà bẹ́ẹ̀ nìyẹn àmọ́ èyàn lè negotiate o ọlọ́run náà sọ pé tó o bá fẹ́ fún ọmọ ẹ lóyún ìyẹn fún àwa tó bá wọn kọ́ ọmọ ìfẹ́ máa jẹ́ ń pọ̀ lára rẹ̀ o lè pọ́pọ́ ẹ pé tọ̀ bàbá alágbèjà ẹnu ọmọ ìmú ẹ sì mọ̀ pé ìlàjì ráìsì lọ wà nílé èmi náà máa jẹ mí ṣe ń jẹ mí ọmọ yín ní ń jẹ mí Islam fi à negotiate àpò ráìsì mo ní ìdílé so kó ló sì wá oúnjẹ kún kódà inú ìṣẹ̀lẹ̀ àṣà wọn fẹ́ pé tí àwọn bá náà sọ wọn fẹ́ pé ọkọ sọ wọn pé tọ́jà bá ti ń bọ́nú aṣọ òmùròdé yọ bàjẹ́ kọ́ lọ ra bí aṣọ mélòó kan gbogbo gbà wọn wọṣọ tó wá fi máa nọ́ọ̀sì wọn gbogbo lè yẹn right nínú Islam wọn sọ fún yín ní òkè kí máa pe bàbá lé pé wọn bá mú wọn sọ bọ́táyà ara right tẹ́ ẹ́ ní wọ́n dẹ̀ ti sọ pé ẹni tí bá nọ́ọ̀sì ọ̀hún nínú Islam wọ́n ní èyí jówọ́ tán lé báwo ọkùnrin àdéjówọ́ tán lé àkàrà kó chéjì kan síbi kan tí tó wá kàn wọlé rárá ó lè rí láti sọ pé máa ń ọ̀pọ̀lọpọ̀ nígbà pé Islam ọ̀sán àwọn obìnrin òfin àánú bọ́ǹdì òfin àìkẹ́kọ̀ọ́ rẹ̀ lápọ̀lọpọ̀ fún máa ń sọ bẹ́ẹ̀ torí pé rẹ́sì Islam fi tó gbé fóbìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin inú jẹ́ pé yóò máa bọ́ọ̀nù kòbókò tí ọba sojú ṣe rẹ̀ ibi tí wọ́n bá ti ń lò fi ẹ̀sìn ibi tí wọ́n ti ń lò fi ẹ̀sìn tó bí bá lọ sọ fọ́kùnrin tó bá lọ fẹ́ jó ọkọ ẹ̀sùn pé kò tọ́jú lé kò ṣe dáadáa tẹ́sí wádìí kó tọ́ ni wọ́n á fáìní ẹni yẹn so gbogbo orú nǹkan yẹn wọ́n fẹ́ kí a ṣe èèyàn lè sọ kọ́ dáa bó ti ń fọmọ mi lóúnjẹ ilé olóúnjẹ tí ẹ̀ máa ń fọ ọ́nà mò ń fọ ẹni bóyá bí mò ń fọ ẹni tí wọ́n máa ń fọ ẹni $500 ni adájọ́ ń sọ tó $700 èèyàn negotiate ògbé nìyẹn wọ́n fẹ́ kí a ṣe ètí Islam sáfẹ́ ni pé kí ìdílé wọn lè dúró dáadáa kí ìdílé wọn lè wà dáadáa ká lè ní ìfọkànbalẹ̀ kò sí tí ẹ̀ máa ń jèrè jù lára obìnrin pé mo níyàwó tranquility ni pé mo rẹ́ nìkan tí máa fara balẹ̀ sí ẹ̀yin obìnrin gangan nílé ṣé ẹ rí lè akàn sún bẹ́ẹ̀ ni tóbi bá le bínú lè ṣe dáa tó yìí láti ní ọ̀pọ̀ máa pé yẹ tó ṣe lọ yẹ tó lọ ṣe fàájì lọ́dọ̀ Mr. akínnígbẹ̀ kó tó wọlé wọ́n ti tílé bá dáa bẹ́ẹ̀ wá ti kó mi sẹ́bà nígbà tí nǹkan jò lẹ́sẹ̀ níbi nígbà tí olùwà ti fi sẹ́jọ́ kìíní èló ìyá ṣó ti wà lé mo ti ń bọ̀ ẹ̀yà tó wọlé so nígbà tó lọ́n sọ̀rọ̀ pé òun fẹ́ ká máa fẹ́ra wa ní Suratul Rum tọ́lọ́n sọ pé òun ṣe ká fẹ́ra wa òun ṣe ní ẹ̀tọ́ fún wa tífẹ̀ bá ti wà ká fẹ́ra wa Ọlọ́run wa ń sọ bẹ́ẹ̀ pé fífẹ́ tí mo ní fẹ́ra yín o lè tẹ́sùkùnú ìlera ìyàwó tó fẹ́ fẹ́ kó o lè máa ríbi fara rọ̀ sí ibi tó jókòó sí tó gbé kọba tiẹ̀ ń pọ̀ láti fi iṣẹ́ tí wàá láàdé tó gbé téèyàn lójú wọlé pé kí ló adé báyìí tó gbé èwo ló dé dádì lágbájá ọyẹ gbọ́ kóòtù yín wájà rí torí ètí yóò lọ ọ̀rọ̀ ẹ̀yin ìyàwó bí pàtẹ́gbẹ́ nǹkan ẹ bá kọ́ fẹ́ yàwó tí ò tí ì sọmọ ìyàwó nǹkan ní ọkọ máa ṣe bí ìyàlé torí pé ìyàbá ti fẹ́ dé tó mú kóòtù kan sọ́ọ̀bì kan tó fi bàtà bì kan ìyá obìnrin ẹni náà kó òtún ní bàbá ìkó bàtà ẹ̀ sí gbogbo ojúṣe tó bí máa ń ṣe nìyẹn tó wá jóbi dáadáa tó ní sọ pé mi ní bàbá kínní wà ìwọ ló mú iṣẹ́ ẹtì mọ ògóró yóò ní ẹṣẹ àjùbà tẹ ẹṣẹ àkàṣọ sórí àga mo tó bí tó wá jóbi dáadáa Ọlọ́run ṣe fẹ́ ká máa ṣe náà nìyẹn Ọlọ́run sọ fún àwọn ọkùnrin náà gbé Allah ti ṣàánú obìnrin ni gbogbo ọkùnrin tó bá dúró tó bá ń ṣe pé bóyá halẹ̀ mọ́bí àbọ̀fẹ́ mọ̀ nà ajẹ́bẹ́ kọ̀ mọ́ ti ń ṣe ni kò sì tọ́kọ yóò fẹ́ mi tọ́lẹ́ ẹlòmíì dàgbà bọ́ tó kárí ọ dàgbà fún mi bá a ṣe lu ayé àtọkùnrin àtóbi àwọn ìgbà fún ara rẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ṣe kí ẹnìkan dàgẹ́ so bá kárí pé hálì mi tí tèmi dé sí mi kí bí ó sì dàgẹ́ níjọba sì dé sí bí náà kí hálì ó sì dàgẹ́ bá a ṣe láyé nìyẹn kẹ́nìkan á sọ fún mi pé kò sẹ́ni tó ní perfect marriage kò sí even though àwọn tọ́lọ́ ọ̀ràn wáyé gan lójú ìṣe ọlọ́run gan wọ́n á ní so báwo làwọn ṣe wá fẹ́ ni so àti ọkọ àtìyàwó mọ́níjà ni a mọ́níjà ara wa ìgbọ́ ọlọ́run bá fẹ́ táyì lọ́nà so olú nǹkan yẹn ká máa ní ẹ̀kọ́ yẹn ká sì máa lẹ́kọ̀ọ́ farabalẹ̀ fáwọn tó bá jẹ́ àwọn ọkọ wa àwọn rí pé torí pé àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ ibi tá a ti wá a ní culture
ìlú yìí ní kọ́jọ́ ìrìjọ́ táwọn tẹ́nìkọ̀ kan wá dẹ̀ ń ṣe òun náà wà ń bẹ̀ òtítọ́ ìyá gbà fún mi pé káfá ìgbára wa kásìjọ máa pọ́nra wa lé ọlọ́run ṣe ní ìrọ̀rùn fún wa tábà tí wàá ṣe gbogbo ojúṣe yẹn tán lọ́jọ́ ní amòkọjáde asọmọ lórúkọ tí ọmọ jẹ kọ́lọ́run jẹ́ kí ọ jẹ pẹ́ so táwọn bá sọ lónìí kọ́lọ́run jẹ́ ọmọ pé orúkọ tí mò ń jẹ́ nìyí kọ́lọ́run bá fi àlùbáríkà sí gbogbo àwọn tó jẹ́ àwọn ìgbọ́n rẹ̀ náà kọ́lọ́run bá tọ́jú wọn bá owó wọn yìí gbogbo àwọn táwọn náà sì bí kọ́lọ́run bá tọ́jú wọn bá owó wọn yìí wọ́n fẹ́ ká fọmọ lẹ́kọ̀ọ́ ó jẹ́ jẹ́ pé àwùjọ ẹ̀kọ́ náà láwà yìí nínú child education tẹ́lẹ̀ bí wọ́n ti là ọ́ láti bó la ṣe máa tọ́jú ọmọ kéékèèké bó ṣe wà yìí aláti máa ṣe yàn pléyà fún a máa kà sí létí ṣé gbà tẹ bí ẹ ti gbèrú sí ẹ ti ṣe gbèrú sí létí ẹ sì kọ́ ẹ ṣe ẹwà wá kẹ bá wọn ṣe ó jẹ kẹ bá wọn ṣe láti ṣe ẹ̀rọ ayé torí kébí tẹ́ ìwà ilé ọ̀nà bí Ìbàdàn ṣe kò ní tí wọ́n ṣe gbé èèyàn lọ́ọ́ ṣe ṣé ádàbí pé ìyá ni alájà dókítà mọ̀ pé ọ̀nà jù. Ìbàdàn ṣe kò ní o ṣe dáadé kó lọ́kọ̀ a ṣe nígbà tá a bẹ́ẹ̀ dé bága wọn nígbà láàrin. Kó fẹsẹ̀ wá lọ́rùn àwọn alájà tá a borí. What kind of animal is this? Animal has a crown on the head too. You look like duck. You look like duck. You want to come this side? No, you can say so. Come on. You see that? Bring it. You go look in the kitchen already. Huh? Bring it. I'm going to check on the table in the kitchen or something. Okay. So a máa ṣe bí a máa ka àwọn protection classes a máa kà sí lára ọba dúró tí ọba àfisú ẹ̀ sọ lẹ́yìn ilé asọmọ wa lóko àfọlóko tó dáa Islam fẹ́ ká sọmọ lóko tó bá dáa so ó kọ́ máa ń ròyìn àti láti fọmọ lóko tó dáa so yẹn ń sọ yẹn kàn ń sọmọ lóko pé ó kọ́ pa ẹnìkan jẹ èyàn ò pé sóko dáadáa ni ẹni lé lọ́dọ̀ wa ń gbà kan wọ́n ń gbé ọ̀bọ̀ kan wọ́n ní ẹgbẹ̀rú báyìí ọ̀gá tí wọ́n gbèrú Dágòdì wọ́n ní ẹgbọ́ láàrú. What part of look around for you to do understand? Oh, má jẹ́ mú yà fún. wọ́n ní ẹgbọ́ láàrú so ó kọ́ dẹ̀ ṣiṣẹ́ lára rẹ̀ wọ́n kàn gbèrú báyìí wọ́n ṣe lọ bá rẹ̀ Lágòdì nílé ìjọba ni ọkùnrin ṣe débi ẹnìkan sọ ní à wọ́n ń pè yàn gbọ́ láàrú wọ́n tún pè ní Azeem rẹ̀ rí ẹni tó tóbi níjẹ́ bẹ́ẹ̀ nítumọ̀ rẹ̀ so ọkàn rìnrìn ọkàn yẹn kàn dé ọkàn bá rẹ̀ Lágòdì ni so ó kọ lóru ọmọ bí jẹ báyìí sọ ń jágbó náà tó náà ń gbogbo káàkiri àdúgbò so kò yẹ kéèyàn ṣe mọ ọkọ tí wọ́n sọ ònlóró so wọ́n fẹ́ ká sọmọ wa ní ọkọ tó bá dáa tó wù wá so tó jókòó gidi ọkọ tí wọ́n kọdà. wọ́n fi dúpẹ́ fún arapa fi dúpẹ́ fún lọ́nà ẹran súná tẹ́ ẹ bá pa ní ìsìn like the first thing tẹ́ ẹ kọ́ ṣe fún bọ̀dá yìí nù bí pàtẹ́ bá sanwó léèwé abẹ́ ẹ fún lẹ́bùn kan tó ṣe so òun náà ni lẹ́yìn eléyẹn a mọ̀ kọ̀mọ́ jáde wọ́n á ti mọ̀ kọ̀mọ́ jáde tán èyí náà ẹ dùpẹ́ ẹ sanwó ọpẹ́ wọ́n á ṣe lẹ́yìn tán á jẹ ṣé ẹ sì fẹ́ wáìtì àwọn oníjẹ kẹ́ẹ̀tì. Go and call me Daniel. So tabaki wá ṣe lẹ́yìn tán ó ti já sí àmàlà ó ti já sí ráìsì mọ́ so ká máa jẹ lọ́kọ́ náà wọ́n jẹ́ kí lẹ́yìn náà ṣe ìtàn rẹ̀ jí bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض هذا الذي يشفع عنده إلى بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا العلي العظيم بسم الله الرحمن الرحيم إلى من قريش إلى من الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أرسلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس وسوسة الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم وأعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد من شر لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Sọ́wọ́n Olúwa àti apanupọ̀ àwọn òbí méjèèjì orúkọ ọmọ náà máa jẹ́ Aminat Adédùnmọ́lá Tẹjúmádé Adéráyọ̀ Àjọkẹ́ Adébùsáyọ̀ Adébọ̀yìn so family aládìlẹ̀ tí wá ọ̀dọ́ rẹ̀ adé ni kí ọlọ́wà kọ́ wa wòye so ọlọ́run sọ ní orúkọ tí a bá ti yá sọ Amiratu Adédùnmọ́lá Tẹjúmádé Adéráyọ̀ Àjọkẹ́ Adébùsáyọ̀ Adébọ̀yìn Olúwa sọ ní orúkọ ọmọ náà ní Amiratulahi Adédùnmọ́lá Tẹjúmádé Adéráyọ̀ Àjọkẹ́ Adébùsáyọ̀ Adédoyin kí Ọlọ́run kó wá ṣe ní ọmọ àdùnnú kí Ọlọ́run kó wá ṣe ní ọmọ àgbàríkà kí Ọlọ́run kó wá ṣe ní ọmọ olóríire kó wá ṣe ní ọmọ tí ó níyì ọmọ tí ó ní òye ọmọ tí ó gbókọ gíga ní ti dáadáa ọmọ sábà ṣíbẹ̀ gbogbo àwọn tó wá ṣáájú rẹ̀ náà ọlọ́mọba ogun wọn yìí ọlọ́mọba ogun wọn yìí ọlọ́mọba ogun wọn yìí gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà wọ́n ń dẹ́kun wọ́n á wọ ọmọ wa náà yìí jẹ́ kí ọmọ wa jẹ́ kí wọ́n ṣe oríire jẹ́ kí ọmọ wa jẹ́ kí wọ́n jẹ́ ìdùnnú wa wọ́n ṣe ọmọ ẹnì kọ̀ọ̀kan wọ́n ṣe ní ìbànújẹ́ fún wọn náà ṣe wọ́n ní ọmọ oríire bisimilayi na atayina bisimilayi rahman rahim na atayina wasalli li rabbika wa àwọn fi àdìgbò náà àwòtọ́wọ́ fún àwọn tí wọ́n jẹ́ dádì Amira náà wọ́n bá ṣe dáadáa fún wọn orí tó wà lọ́wọ́ wọn jẹ́ òkú dànù àlékún orí wọn bá ṣe gbogbo èyí tí wọ́n ti ṣe ní dáadáa ọlọ́mọ jẹ́ ọba jẹ́ àlékún dáadáa wọn bá ṣe fún wọn èyí tí ẹ wá bímọ náà ọlọ́mọ sáà gbàdúrà tí yàn wọ́n wá ṣe àlékún orí fún yín wọ́n wá ṣe dáadáa fún yín ìgbà tí Amira dé yìí náà oúnjẹ ìmọ̀ sí dáadáa wọ́n jẹ́ Amira ìtọ́jú Amira náà kọ́ lóun ṣe rọrùn fún yín ó ṣe ní ọmọ tí wọ́n máa dàgbà ọ̀sẹ̀ kan níjọ́ kan wọ́n bá ti ń jẹun wọ́n máa dàgbà ọ̀sẹ̀ kan lọ́jọ́ kan wọ́n máa dàgbà oṣù kan níjọ́ méjì má ṣe lọ́mọ tí ó ràn lórí ẹ̀ ń bá bímọ tó bá rán nílùú ńlá wa lójúmọ́ ni wọ́n máa jà káàkiri àdúgbò wọn àwọn ẹgbẹ́ bá ń nà ní wọ́n á sọ pé bí ẹ ṣe mo ti bímọ yìí ó ṣe lajú lẹ́nu tí wọ́n fẹ́ yẹ wọlé ní wọ́n máa yẹ lọ́wọ́ nà ọmọ tó bá rán nù ọmọ tó bá nà bá dúró tẹ́gbẹ́ rẹ̀ bá ná ó sí wọ́n jẹ́ àbọ̀dẹ̀ lọ́mọ wọ́n máa lọ wá pé kílódé ta lọ́nà níbẹ̀ náà ti nà wọ́n gbọ́ wẹ̀ fálágbà ló ní tẹ́gbẹ́ bá ti nà ìwọ náà yà náwó sí so jọmọ owó yè so wá lọ́mọ àdùnnú kìlá ọ̀la wọlé àkọ́kọ́ ìlà ìlà àwọn tí a wá bá bí náà ọmọ àgbàdo àyín ọwọ́ àṣẹ dáadáa fún yín àlékún lè wá àṣẹ fún yín ìfẹ́ lọ́wọ́ láàrin ara yín ẹ̀fì bàrà yín láàyè ọlọ́run nípa náà fẹ́ náà
àjọṣe dáadáa tó wà láàrin ara yín ọlọ́run ìjọ bàjẹ́ lọ́wọ́ àmọ́ tó ṣe dáadáa ìlú tá a wà iná ọlọ́run ìjà máa rí sílẹ̀ yóò jà máa rí jẹ yóò jà máa rí mú ọlọ́run dábẹ́ ẹ̀ àwọn bọ́dà wa náà ọlọ́run àgbàdúrà náà wọ́n bá ṣe dáadáa fẹ́ yín tó wà lọ́wọ́ yín wọ́n jẹ́ ọbàjẹ́ àlékún orí ọlọ́run bá ṣe fẹ́ yín náà olùkè bébí yín náà ni àbí ọlọ́run bá wù náà dàgbà wàá ṣe lọ́mọ àdùnnú wàá ṣùgbọ́n lórí ilé ẹ̀gbọ́n tá à ń tán mọ́ pé kọ́ lóun ṣe fún dáadáa ọlọ́run bá ṣe fún ìmọ̀ àlùbáríkà ọlọ́run bá ṣe fún wọn di doctors wọn di engineers kánú di IT experts kánú jókòó kí ni wọ́n máa dùn kára wọ́n máa yá ọlọ́run sáà ṣe fún ìlú ìtawá wà gbogbo tí ń jà burú nù lùi ọlọ́run là wà lọ́wọ́ kó lè sọ rẹ̀ sọ ọlọ́run dáàbò ẹ̀bùn ọlọ́run sọ àlọ́ gbogbo sẹ́ta máa lọ ọlọ́run jẹ́ àwọn ọlọ́ ká máa lọ rí ká máa bọ̀ rí gbogbo tẹ́lẹ̀ òfin wa náà wà ń fẹ́ lórí táwọn ohun wájú tá bẹ̀rẹ̀ ọjọ́ ọ̀tọ̀ àwọn ìyàwó náà ọlọ́mọ àgbàdo àti wọn náà ọlọ́mọ àbí àbùkátà wọn náà gbogbo àlámọ̀rin tí wọn náà ọlọ́mọ ìjọ ọ̀dà ohun tá à ń fẹ́ lórí ọlọ́mọ ìjọ wa lọ́dọ̀ àwa náà tí wọ́n ń ṣe kò kárí àwòrán ọlọ́mọ àgbàdo àyè ọba àṣẹdáadáa fún èyí tẹ́yìn náà ń ṣe ọlọ́mọ àfẹ́ríkà sí àwọn kan náà ti ṣe é pé wọ́n ti di èèyàn láre gẹ́gẹ́ mẹ́ ọlọ́mọ àṣẹ náà láfẹ́ náà ọba àṣẹ náà ẹ̀fẹ́ náà yá kìlá ọlọ́wọ́lá tó wọ́n ta ilá bílá madam tawa lẹ́gbẹ̀ẹ́ mi lọ́wọ́ so I pray for you I pray for the people here so may God protect us may God provide what is for us yá kìlá ọlọ́wọ́lá tó wọ́n ta ilá bílá so àti ṣe prayer báyìí ẹ wá mú ọmọ wa kámọ́ lọ ẹ mú síta ó fi pẹ́. so brother méjì náà ọlọ́wọ́ gbàdúrà fúnra ètò ti gbà náà ọlọ́mọdé ọba jù tọ́lọ́ ní ẹ̀ka pèmí ẹ̀ka pèmí pé àní ẹ̀ka pèmí ẹ̀ka pèmí pé a lọ nìkan ní èdè so ọlọ́wọ́ gbàdúrà gbogbo tẹ́yìn náà fẹ́ lórí ọlọ́wọ́ ṣe ìtọ́lọ́ ti ṣe ọlọ́mọdé ọba jẹ gbogbo ètò tó wà lọ́kàn wa tá a fẹ́ ṣe rọrùn ọlọ́run bá wa ṣe wíwà lùtà wa wà lù ìlú ìta ń gbé ọlọ́run wọ́n jẹ́ kí ó ṣe nídùnnú fún wa wọ́n jẹ́ àdáràn lù yìí wọ́n jẹ́ wọ́n dá sí alọ́run lù yìí kọ́ máa sọ wa iyì ìlú yìí náà ni kí wọ́n máa lọ rí kọ́ máa bọ̀ rí gbogbo akóbáni tí kóyàn lọ bí abúlú ọlọ́run bá ìyàwó mọ́tò táwa ń gbé káàkiri la fi ń ṣiṣẹ́ bí mọ́tò èsì luxury bí irinṣẹ́ ni kọ́lọ́ wa máa fi tú ẹ̀ sọ wa kọ́ máa dáàbò ẹ̀ bọ́ wọn jà jáàmù àwọn tí wọ́n wà kú wa ọlọ́mọ àlàwà ń bẹ̀ torí lu ìtọ́ba lọ́ mara sọ téèyàn bá ló mara sọ àfikọ́ lọ́ máa sọ yẹn bí wọ́n ti ń lọ jẹ́jẹ́ ẹnìkan ti fàyọ mọ́tò mi tí mò ń lò ẹ bá ń bọ̀ à ń bọ̀ ọjọ́ ẹni 95 báyìí àti fẹ́ẹ̀ ládùúgbò wa tí o bá fẹ́ ṣe ń bọ̀ láíláí lẹ́nu àfi ń ràn mú lẹ́yìn wa báyìí àṣùṣọ lọ́jọ́ náà ìmọ̀ kí mọ́tò máa ń fò wá o lẹ́yìn nìkan mo rò pé máa ń fò. ẹ máa rí pé ike ń gbogbo ẹ. mọ́tò dẹ́ fò in fact wọ́n náà gba àwọn àánú plane ní ìlú ẹ̀rí láyé mọ́tò dẹ́ fò ráyé àfi gbàtẹ́ tiẹ̀ délẹ̀ gan àti ẹ̀mọ́ gan àgbàtẹ́ nìkan lu gíláàsì pé you guys are you okay àti ọlọ́run àti délájì ọ̀nà kọ́lọ́run tó dáa padà kọ́lọ́run máa fi tó èso à orí ìwàkuwà táwọn èèyàn táwọn máa bí ìwà ó ti pọ̀ jù ó ti máa pa so àbọ̀ ọlọ́run náà ni ó dájú ọlọ́mọsá jẹ́ kí àbọ̀ ọlọ́run dájú olúwa ó fún wa sínú àbò rẹ̀ lọ́sàn-án káwà nú àbọ̀ ọlọ́run lóru káwà nú àbọ̀ ọlọ́run lálẹ́ káwà nú àbọ̀ ọlọ́run ó bàtà bá ti jáde báyìí ló ń já wà nú àbọ̀ bí a kìlá àwòlá wà ní àbọ̀ ọlọ́run so gbogbo àwọn girama tí wọ́n wà nínú àbí wà bínú Ọlọ́run bá wa sọ wọn Ọlọ́run bá ojú ẹ̀ sọ Ọlọ́run bá dáàbò ẹ̀ mọ́ ìlọ ìlọ wọn Ọlọ́run ìdá sọ̀rọ̀ àwọn grandpa tí wọ́n náà wà bẹ́ẹ̀ Ọlọ́run bá pàdé àwọn so àti gbókọ̀ ọmọ jáde o kan sí cash app sí. wọ́n gba àfáà òṣìṣẹ́ àti gbókọ̀ ọmọdé fúnrẹ́sẹ̀ jáde o àbírá zẹ́ẹ̀lì wà. adédàmọ́lá tẹjúmádé adédùnmọ́lá tẹjúmádé adéráyọ̀ àjọkẹ́ adébùsáyọ̀ adébọ̀yìn tọ́lọ́bà kọ́ bá ṣe ní ọmọ alábàríkà
kó wá ṣe ní ọmọ ọ̀dọ́ lákìlá haúlá wọlé àkùwọ́tá ilá abilá ilẹ̀ alẹ́ rà dé so wọ́n ti fowó àdúrà tẹ́gbẹ́rẹ́sẹ́ wọ́n ti fi jíṣẹ́. àwọn tí ì fi jíṣẹ́ o ẹ fi jáde. wọ́n ló sì wọ́n ní. ó sì kú ẹ kó jáde. ṣé kí wọ́n ló kù. alájà bẹ́ẹ̀ kó sí. so wọ́n ní lábàrá yẹn mo ní fowó sí bó ṣe àgbẹ̀ ti fowó tọ́pọ̀ ránṣẹ́ ẹ ti fi bíi 5,000 ránṣẹ́. ṣe náírà bíi $10. dọ́là ni bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ wa ń sọ yìí ìlú dọ́là la wa ó ṣe 5,000 ẹgbẹ́ alájì 5,000 naira lẹ́yìn ránṣẹ́. wọ́n ní $5,000 ṣe ẹgbọ́ alájà wọ́n ní $5,000 láti ránṣẹ́. alájà bẹ́ẹ̀ chẹ́ẹ̀kì náà bẹ́ẹ̀ fi fún ẹ chẹ́ẹ̀kì náà wá. abẹ́ ẹ̀sẹ̀ fọwọ́ lu ẹ̀ ni. zẹ́ẹ̀lì wa cash app wa. ẹlẹ zẹ́ẹ̀lì ẹ̀sìn bíi cash app dé wà so kọ́nà wo ṣe rọrùn àdúrà wọ́n gbà so a ṣàdúrà fún gbogbo ìdáhìn ṣe ọlọ́mọ bá fàlùbáríkà sí kí orí ọmọ pọ̀ sí lẹ́yìn ìgbà tí àmì rádé yìí ọlọ́run jẹ́ kí nǹkan tó dáa sí fún yín gbogbo ìtẹ́ǹfẹ́ ọlọ́run bá ṣe fún ìdákìlá ọlá wàlá kò wáta ilá abilá ilá ayé àdé gbogbo àwọn tó wà nílé náà támìrà dé bá ọlọ́run bá gbogbo wọn yìí yóò ṣe wọn lọ́mọ ìdùnnú yóò ṣe wọn lọ́mọ olóríire yóò ṣe wọn lọ́mọ tí ó gbé ògo ẹbí ga ọlọ́run bá ṣe bẹ̀ fún ìdákìlá ọlá wàlá kò wáta ilá abilá gbogbo àdáwọlé yín ọlọ́run bá yín dáwọlé gbogbo ń tẹ̀fẹ́ ọlọ́run bá yín fẹ́ gbogbo ìtẹ́ ẹ̀kọ́ ọlọ́run bá yín kọ́ ìsọ ọlọ́run àbọ̀ ọlọ́run ọlọ́run jọ dájú lórí yín bisimilayi rahman rahim lèyí láfi kúrẹ́j ilá fi yé múlẹ̀ láti ṣìkà ìwọ̀sẹ̀ fàlíyà budúrọ̀ bá azal bait aládìí àtàwọn omi jóyin wà á mọ̀nà omi hàn láhàúlà wàlà quwwata ilá bìlá ilẹ̀ àdìrà àdì ayọ̀ ìdùnnú náà láì pàdé àmìrà ayọ̀ àti ìdùnnú náà wọ́n fún adébáyé lé pẹ̀lú ògbọ́ ọlọ́run ògbà tí wọ́n bá ń bọ̀ náà ọlọ́run jẹ́ ọlọ́run ògbà tí wọ́n bá dẹ́kọ̀ láti bí dẹ́kọ̀ ọlọ́run ṣe ní rọrùn láti èkó tẹ́ fi wọnú ilé ọlọ́run ṣe ní rọrùn bí a kì í láhùlá wọn là kó wọ́tá ilá bìlá ìjà lè rà ní ẹgbà so wọ́n ti fowó yín jíṣẹ́ o so orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti fi jíṣẹ́ o. ẹ ṣọ́ọ̀bù ẹgbẹ́ lọ kó síbẹ̀. bí a ká chẹ́ẹ̀kì báàgì wọn pa. bíìsì ti wà ń bẹ̀ tí kábíyèsí ti wà ń bẹ̀. àwọn àmọ̀ yìí wo. màmá lókè ti wà ń bẹ̀. màmá ti grandma àwọn ti dáàdì. ránṣẹ́ o àgbà wa azẹ́lì ẹ̀. àmọ̀ àrí tọ́ba tí tọ́dọ̀ ọ̀bùrọ̀ ahmed yóò kébé náà ọlọ́run ṣe rọrùn. ẹ̀lẹ́ ní fún ọ ládírẹ́sì wọn máa fọwọ́ bẹ̀. sọ àwọn ọmọ yín pé kí ló dé tí gbogbo ẹ̀ jáde báyìí. àwọn ìbéèrè ni òbí gbé bọ àwọn náà máa ń jáde lọ́dọ̀ wa náà bọ̀ tó dájú wa ní wọ́n ní àwọn adé làwọn náà máa ń ẹ sọ nídìí fún wọn. Adigbọ́ praise. ìyàwó ọba ìpẹ́ ìyàwó àkọ́bí wọn. ọwọ́ ìjáde ẹsẹ̀ tẹ ẹja mi sí jàyè àdúrà yẹn ọgbà so ẹ fẹ́ ká mọ̀ wọ́n kí mo béèrè pé adé mi wà ọjọ́ ẹsẹ̀ àwọn ìmọ̀ mix ọkọ̀ wọ́n lè pàdé báyọ̀ wọ́n lè pọ̀ lásán sílẹ̀ mi. àwọn náà kẹ̀kẹ́ ọmọ ọba láti Ìjẹ̀bú ni wọ́n. alájà ìwà ẹ fowó lẹ̀ báyọ̀ tó ilẹ̀ fi ń dọ́ọ̀jì mi ẹ má dọ́ọ̀jì mi o ẹ mà kí mo ti wá jìnnà ẹ wò àdúrà yóò mọ gbà sí jà ọlọ́run gbàdúrà yìí ẹ bọ́ ọ̀tà sẹ́ẹ̀ lọ kà mẹ́rin. wọn fẹ́ yẹ kẹ́ ẹ rí ni. ó ṣàrí pé ìyá mi ra wọn ní sùúrù gan àṣẹ tó tó àwọn ọmọ tí wọn bá délé ṣé wàá sí òní ṣe pẹ̀lú wàá ṣe súnà ọmọ ilé. tó tọ́ bẹ́ẹ̀ ni máyégún. ìyá mi ra ẹ̀dá mi lóhùn ẹ̀gùn kìí ṣe ẹ̀dá mi lóhùn jàre. wọ́n tún wá jáàmù ọlọ́dọ̀ Wàsíù bọ́n ṣe wà yẹn. ẹ̀fẹ̀ náà fún yẹn ẹ̀fọ́ àná. gbogbo ètí ẹ̀. ó bá rẹ̀ pé wà ní pé wọ́n máa ná jù bẹ́ẹ̀ lọ. wọ́n bá dé wájú Wàsíù kàkà káwọn náwó wá tún náwó fáwọn náà. dọ́là wọn tẹ̀ tọ́ ètí ò tiẹ̀ dúró èmi kò fẹ́ gbà nù. páálí dọ́là wọn mọ̀ wá ná. bọ́jú. mo ti rí nínú àwọn àgbà tèmi. wọ́n bí àmì rá ẹ wá fún wọn jíṣẹ́ ẹ fún bàbá ọba jíṣẹ́ fi wọn jíṣẹ́. ẹ fi jíṣẹ́ bàbá ṣe mí. àbọ̀wọ́ forúkọ lẹ̀. ṣé ebi lẹ rìkọ́ọ̀dù yìí. ọ̀ya ẹ bá sẹ́ndẹ̀ sí wọn. tẹ́ bá ti dé òtọ̀gbà ẹ ti ṣe fáfáà lówó ẹ ṣe gbogbo ẹ̀ ọ̀dà
ó lè Nàìjíríà. alájà bí a kẹ́ fún ọ lákàtì Nàìjíríà so tó bá ti àáfà bí a kẹ́ fún ọ lákàtì Nàìjíríà so bóyá máa fọwọ́ dẹ̀. bó o máa ní ẹgbọ́n gómìnà àmìrán. ẹ lè sẹ́ǹdẹ̀ sí wọn yá àkáǹtì Nàìjíríà so kábíyèsí táàjì dọ̀dọ̀ tí ti tẹ̀wọ́n náà. àìlọ́ dáadáa ní dálẹ̀ ààrẹ ti fún mi díẹ̀. mo gbẹ̀ jáde adé. kí ni ìtìjọra wọn bó o ní ṣùgbọ́n ọ̀dà ọlọ́wọ́ gbàdúrà yóò máa bàtà àríkà sí wà tí wà lórí ọlọ́run ṣe lọ́rùn Nàìjíríà wa náà àníjì àdúrà ọlọ́run bá tòlú yẹn ọlọ́run bá jẹ́ kọ́ rọrùn wọ́n ní rọrùn gi ìrọ̀rùn ẹyẹ ìrọ̀rùn eku nínú yẹn ṣe rí bí ìbá ṣe pé gbogbo ẹ̀ ṣe rí ọyẹ kẹwàá náà wọn ká máa ṣiṣẹ́ ká máa lọ ilé ká sì máa wà ní gbogbo ní téèyàn ń gbọ́ yìí ẹ̀rù ń bá yàn wọ́n bá gbélé wọ́n ti jí eléyìí wọ́n bá gbélé wọ́n ti pa wọ́n bá gbọ́dọ̀ wọ́n ti ṣe tó bí nǹkan ẹ̀ ṣe wá rí báyìí tọ́ kò sí nǹkan dágbára Ọlọ́run kan láti ṣàtúnṣe rẹ̀ Ọlọ́run bá wa ṣàtúnṣe ìlú yẹn Ọlọ́run bá wa ṣàtúnṣe ìlú yẹn wọ́n á jẹ́ pé àti ẹ̀ wà bẹ́ẹ̀ lọ fẹ́ lò sábà bíi pé kó fi dá Ọlọ́run bá wa ràn wọ́n lọ́wọ́ wọ́n ṣe àjẹpá àwọn míì náà ni wọ́n ṣe ìwọ Ọlọ́run wọ́n sábà wá ṣe wọ́n tá a bá ronú pé báwo yẹn ṣe máa ṣe ó ti ẹ̀ ti tú yẹn ṣùgbọ́n àgbà kí Ọlọ́run alágbára ni ntí ọ̀dà tí Ọlọ́run bá fi ọ̀dà yóò sì máa da kódà wọlé ń bá lóun fẹ́ sábúrú lè lò fún dáadáa Ọlọ́run mọ́sá bá wa tún lè ṣe Ọlọ́run mọ́sá bá wa tún lè ṣe Ọlọ́run bá wa tún lè ṣe Ọlọ́run wa tún ẹnìkan kan wá náà ṣe ìlú yẹn wá kí wàhálà wà àwa tá a nílùú tó wà lù yẹn ní kọ́lọ́run tó wá tún ṣe ìlú yìí dáa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣùgbọ́n àwa tá a wà lé àfẹ́ràn ara wa so olówó ọ̀fẹ́ràn tálíkà ọ̀fẹ́ràn olówó ibi tí ọba yìí ti sífẹ̀ẹ́ gbígbà àdúrà Ọlọ́run èyí tó nǹkan bẹ̀ ìlú yìí máa yà mí lẹ́nu àwọn ìlú yìí máa yà mí lẹ́nu kẹ̀kú ṣe pé ẹ pẹ́ mọ́sálásí ni àbí ẹ pẹ́ chọ́ọ̀chì ni ṣùgbọ́n wọ́n fẹ́ràn ara wọn sì fẹ́ kábúrò ọkàn ọmọ nìkejì tẹ́fẹ́ àdúgbò kan ní ìsìn tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n máa pera wọn ni ní Nàìjíríà wa tí nǹkan bá ń ṣe báyìí kò sí ìtọ́kàn mi nítorí ọmọ bá tèmi lọ ẹni orí yọ ẹ máa gbọ́ gbàtà sílẹ̀ máa ṣẹlẹ̀ lójú títì èèyàn ò ní fẹ́ dúró wọ́n ní ọlọ́pàá máa gbé ẹ lọ ọmọ lọ máa ṣe statement lọ ẹlòmíì tiẹ̀ ṣe ilẹ̀ bọ̀rọ̀ wọ́n tún wá mú bẹ́ẹ̀ ni èèyàn rescue Nàìjíríà. tó bá wà ẹ̀kọ́ yẹn ọkọ yẹn ló máa wá tó bá ti rí òun lọ nìyẹn. ẹni tẹ̀ ṣe ẹ má tiẹ̀ tó ẹ má gbé yẹn lọ síbítù wọ́n tún mọ́lẹ̀ pé ó ṣe gbé yẹn lọ síbítù wọ́n kọ́ lọ olóòtú máa sọ wọ́n síbítù kí ló dẹ̀ fà kò sí fẹ́ ni Ọlọ́run ṣàánú wa kò rí báyìí náà tẹ́lẹ̀ ìlú tá a gbé ta iṣẹ́ kéke máa sọ fún àwọn àmì pé èyí tá a kú ti gbé lé ó bá wọlé ọ̀lẹ́yìn tó lè lò mọ́nú ayé kí ọmọ tàrí yìí jẹ́ ṣùgbọ́n èyí rẹ̀ débi ẹni gbogbo ẹbí ṣe ń lọ tí ó gbẹ lọ káàkiri ń ṣe tiẹ̀ kó ẹni ẹ̀kọ́ òdìrà wọn lọ. mo sọ fẹ́ nìkan ní òní mo lọ ṣe program mo sílẹ̀ lórí rédíò mi wọ́n wá sọ fún ẹ pé àwọn kan wà ń lu yìí déédéé ọlọ́ọ̀lẹ́ máa ń ṣe déédéé ẹ máa ń ṣe déédéé olùbẹ̀rù ọlọ́ọ̀ni Ọlọ́run sọ pa pé tó o bá ṣiṣẹ́ ó jẹ́ kó ogún aláàrú ọ̀bẹ ó ṣiṣẹ́ lu ìbàjẹ́ 100%. tọ́ba sọ pé tọ́ba yìí ló bu ẹ̀ lákàntì obìnrin owó ẹ̀ ti dé a sì mọ ìyanra wa jẹ́ lé ìjọba ọmọ ìyàn wa jẹ́ ẹni tó ṣiṣẹ́ ọgbọ̀n ẹjọ́ tó lára ṣe ẹ̀rí fún lówó. àwọn tó ti ṣe é gan owó pension gan gbà rúṣẹ tí wọn wọ́n wò pé ìlàjì ẹ ti ń ṣèjọba yìí kírísítẹ́nì ni ìlàjì ẹ ti ń ṣèjọba mùsùlùmí ni ànáni ìsìn wọ́n ti lọ mọ́ṣáláṣí ìlànà bíi kóńgò ẹ̀sán yìí ló kálukú ti nà. gẹ́gẹ́ bí ẹ̀jú sẹ́lẹ̀ kan gbé ìlú ìṣẹ́dúró London church kò ní nǹkan ṣe pẹ̀lẹ́ sí ọkàn ní èmi nìsín mo ti garu ẹsẹ̀ báyìí mo ti lọ bí iṣẹ́ tọ́ba délé nìsín wọ́n bu agbára kọ́bì kan ó kálukú ọ̀pọ̀ tí wọ́n ń dájú wà á máa lọ rìdíìmù. torí tó ti di orí ẹni wọ́n lọ sí òru àdúrà mélòó náà ń gbà mí ní Nàìjíríà ṣé wọ́n lórí òkè ń bí ṣé ti lórí òkè ń bí. sẹ́sọ̀ òrùkú sẹ́kàn ṣe é mi là ń sọ̀rọ̀ rẹ̀. ṣé ti lórí òkè ń bí orí òkè àwọn èèyàn lọ wọ́n dẹ̀ dáadáa pé kíní. gbogbo nǹkan yìí ìfẹ́ ni tí a bá ti fẹ́ ara wọn kò sáàdúrà lẹ́gbẹ̀ẹ́ bá a ṣe wà àdúrà tá a bá ṣe lórí ìfẹ́ àdúrà ti gbà. fake ni wọ́n sọ fún ọ̀bá yìí nígbà tá a wà ń kékeré pé mi ṣe wà ibi tá a gbé nínú ìgboro wà ní gbé tó bá ń gbọ́ ìgboro pé mi ṣe wà tó bá ń gbọ́ ọmọ downtown ọlọ́ọ̀lọ́kàn sànú olúwa yìí tọ́lá yà dáadáa inú gbòòrò gidi tí wọ́n wé gbó báyìí bí ọ̀pá akíní báyìí. Ìbàdàn mọ́ wa. ní sáàdì bọ̀. ní Olúgbòde ìtabalẹ̀ bẹ̀rẹ̀. òjé ok mo ti. bẹ̀rẹ̀ òjé. lábọ̀ ni mọ́mì tèmi ti ń ta ọjà.
ẹmọ lábọ lábọ ya mọ̀ràn yàn bá lọ́wọ́ tébù bá jáde ilé ọba ní ọ̀ràn yàn. gbogbo egun tó lé ń bá actor ẹ̀mí egun actor ilé ayé làbọ́lá. gbogbo egun tó lé ń bá dẹ̀ gbogbo ẹgbẹ́ akéré tá a máa ń tẹ̀lé gbogbo wàtá ìṣe sọ̀rọ̀ yàn tá a máa lọ gun kẹ̀kẹ́ gbogbo ẹ̀mẹ́ wọ́n sọ fún abẹ́gbẹ́ tá a mọ̀ níbi èso àwẹ̀lé ibi orí òṣà kọ́bọ̀ pẹ́nì kìí ṣe kọ́bọ̀ ilé ìwò tó níhò á lọ mọ́ fi gbígbé tẹ́ bá ń lọ lé ké tẹ́ máa gbé kíní kan ibi tá a jẹ kíní àwọn ẹbọ wọn dé ọlọ́run èlò wọn fa tá a bá ń lọ àwa wá igi àwa ti bójú kọ́pọ̀ àmọ́ fi gbígbé owó yẹn owó ti depo sí yóò ti yọ green àmọ́ fi gbígbé àmọ́ sà kíláàsì ìje àlọ́ rẹ lẹ́kúté CAC Olúkòde là lọ ìyàwó pásítọ̀ ní tẹ́lẹ́kúté ibẹ̀ ní ẹ̀sìn babalọ́lá CAC Olúkòde ṣé ọkẹ́ bí kíní rẹ̀ wọ́n máa ń da owó mẹ́ ọmọdé tí ọmọ kan á lọ mọ fi kí sa kọ́bọ̀kọ́ rẹ̀ àlọ́ fi rẹ lẹ́kúté lọ́dọ̀ ìyàwó pásítọ̀ ẹni wàá wo gbogbo àyẹn gbogbo àwọn tá a jẹ ládùúgbò kírísítẹ́nì mùsùlùmí ilé káwọn ládùúgbò ilé ìyá jésù làmánì ìyá ẹ lọ ẹ̀ẹ́dì CAC àwọn ọ̀rẹ́ mi wọ́n wà South Africa wọ́n wà UK tí bá pẹ̀lẹ́ ní ìsìn àmọ́ aṣọ láti kékeré báyìí aṣọ lè ní ìsìn tá a bá ń ṣe Christmas wàhálà lọ bá wọn pẹ̀rẹ́ lé o tá a bá ń ṣe léyà àjọ máa pẹ̀rẹ́ lé báyìí but àti sọ gbé kòtà ní ìsìn alọ jẹ lé o dáàdi ló pè ọmọ ló pè àwọn lọpọ ọmọdé àfàwà àwọn wà bá wọn dúró ká lè jọ jẹun tọ́ba dìgbà léyà àwọn Rótìmí gbogbo wọn mọ̀ yọ wọn bẹ UK nísìn àwọn gbọ́dọ̀ àdìsí àdẹ̀bọ̀ Rótìmí wọn bọ̀dọ̀ àjọ pa ẹran léyà pa wẹ̀ àwọn náà lọ pa ẹran Christmas àtọ̀dúwà àdẹ̀ ń sọ̀rọ̀ nísìn wọn ti yà wá má lọ bá irú wàhálà wò la kóra wá sí bọ́lá ṣe gbáyé kalẹ̀ nìyẹn kírísítẹ́nì ọwọ́ àtàyè ìtàn ni mùsùlùmí ọwọ́ àtàyè ìtàn ni ẹ tí o sì ní ṣe kẹ́kẹ́ tó wọ́n kàn mọ́ rẹ̀ káàkiri tí ó máa jẹ káàkiri ewúrẹ́ bọ́lá ti ké nìyẹn ìfẹ́ ni ká lò ìfẹ́ ni ká bára wọn kí ni wàhálà tá n bára wọn fà táwọn lè gbìjọ Ọlọ́run tó àkókò mọ́ àwọn tí òyìnbá Nàìjíríà ni pé àwọn tí dáwà lálẹ́ Nàìjíríà wọ́n ṣe muslim o bọ̀dé wọ́n pẹ́ wọ́n mú pásítọ̀ kan wọ́n pa mọ́sálásí tí a lọ jẹ́ lọ́kọ̀ àwọn èèyàn mẹ́ǹkan ṣé pásítọ̀ tó wà mọ́sálásí nítorí ká máa sọ ni pé àwọn èèyàn burúkú tí wà láàrin wa Ọlọ́run ó lé wọn jáde so kò yẹ kí muslim odojúkọ kírísítẹ́nì kò yẹ kí kírísítẹ́nì odojúkọ muslim bí muslim bá ṣe ń tí ọ̀dà kó jìyà tí kírísítẹ́nì bá ṣe ń tí ọ̀dà kó jìyà ìfúnni nǹkan bá ṣe ń tí ọ̀dà kó jìyà ìyẹn láti wà lálàáfíà ẹ wà wàrà lùi tẹ́ bá ń ṣe ti rí pé nǹkan tí wọ́n jẹ́ àǹfààní gbogbo ni wọ́n ti kan náà ni bàbá tó dàgbàlagbà yọwọ́ yìí ẹ ogun tí ń ṣe tí wọ́n ti pé tó fẹ́ ṣe tí ò ní tára lù ṣe wọ́n ti kan náà ni irú ẹ̀rọ káwa náà máa ṣe ọlọ́wọ́ dàpọ̀ wọn gbàdúrà wa yóò bí àbúrátà wa kó bá tún Nàìjíríà sí kó bá ṣe dákìlá wọlé àkùmọ̀tà ilẹ̀ ìlẹ̀ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ẹsìn wọn náà bá dá sí dáadáa ní gbogbo àti padà sílé ọlọ́wọ́ àṣírí wọn dáadáa lẹ́jìlí àwọn dáadáa àbúrá náà ó gbogbo bá àbúrá lọ́wọ́ àtàláfíà ó sì gbogbo ẹ̀yìn náà. dáàdi Trump kò jẹ́ kó fún wa wọ́n ní torí àtiwálẹ̀ méjì ní láti. wọ́n ti include Nàìjíríà nísìnyí. wọ́n ti include Nàìjíríà láti bá Nàìjíríà láti wọlé. torí nǹkan tó sọ kò ṣe tourism ṣì máa wá. ó lè mọ ti ó lè sọ but ó lè mọ ti. ẹ̀bọ̀ kò tí specific kò tí strict ẹ̀ pé bóyá àwọn tó wá bí torí àwọn kan sọ bóyá àwọn tó fẹ́ wá bí mọ́bì àbá àwọn tó kò tí ì sọ so kò tí ì sọ wọ́n kàn á dẹ̀ wọ́n kò tí ì dìde sọ pé bóyá àwọn tó travel bóyá àwọn tó ṣe kinní kan bọ̀ wọ́n kàn ti á dẹ̀. nítorí protest bàbá àwọn kan lọ ṣe ń gbà. nígbà kí ni ìlànà ṣe àpáwọ̀ eléyìí.